egbòogi olóró tó kún tirẹ́là méjì làwọn eléyìí ń gbé lọ tọwọ́ Ndlea fi tẹ̀ wọ́n. ọwọ́ àjọ tó ń gbógun ti lílò, títà àti ríra àwọn egbòogi olóró lọ́nà àìtọ́ nílẹ̀ yìí, National Drug Law Enforcement Agency (Ndlea) ti tẹ àwọn afurasí ọ̀daràn kan lásìkò tí wọ́n ń kó egbòogi olóró tí wọ́n ń pè ní Ghana Loud tí wọ́n fi fàyàwọ́ gbé wọlé láti orílẹ̀-èdè Ghana wá sílùú Èkó lọ. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí agbẹnusọ àjọ náà, ọ̀gbẹ́ni Fẹ́mi Babáfẹ́mi fi síta lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 4 oṣù kejì ọdún yìí, egbòogi olóró tó jẹ́ ọmọ ìyá igbó tí wọ́n ń fà tí wọ́n dì sínú àpò ṣakaṣaka tí wọ́n sì rọ kún inú ọkọ̀ akẹ́rù ńlá tirẹ́là méjì àti ọkọ̀ bọ́ọ̀sì akérò J5 ọ̀hún gbé ìwọ̀n tó lé ní kílò 14. Lágbègbè Ojú Ẹlẹ́gba nípìnlẹ̀ Èkó ní ọwọ́ ti tẹ àwọn ọkọ̀ tó kó ẹrù òfin náà ní àárọ̀ kùtùkùtù ọjọ́ Sunday ọjọ́ 4 oṣù yìí lásìkò tí wọ́n ń dọdẹ wọn, níbi táwọn òṣìṣẹ́ àjọ Ndlea ti ń fi ọkọ̀ tí wọ́n rẹ́bùrú àwọn mọ́tò mẹ́tẹ̀ẹ̀ta yìí ní méjì nínú àwọn awakọ̀ náà ti bẹ́ dànù lórí eré, àmọ́ tí ọwọ́ tẹ nìkẹta wọn, ìyẹn Nasiru Ọjọ́mu, bàbá àgbàlagbà ẹni ọdún 64 66. Ọ̀gbẹ́ni Sulaiman Jimoh tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ olówó ìdí ọ̀gẹ̀dẹ̀ tàbí tẹ́nà tó jẹ́ ògbólógbòó oníṣòwò egbòogi olóró lágbègbè Akálà, Mushin nípìnlẹ̀ Èkó, táwọn òṣìṣẹ́ Ndlea ti ń wá láti ọjọ́ pípẹ́ ní ọ̀gbẹ́ni Ọjọ́mu tọ́wọ́ tẹ̀ àtàwọn méjì yòókù tí wọ́n sá lọ ń ṣiṣẹ́ fún. Babáfẹ́mi sọ síwájú sí i pé gbogbo akitiyan làwọn yóò ṣe láti mú àwọn méjì tó sá lọ ọ̀hún àti ọ̀gá wọn tó ti fara síkò láti gbà yí wá. Gbogbo oògùn olóró tí wọ́n rí gbà àti afurasí tọ́wọ́ tẹ̀ ti wà lákàtà àjọ Ndlea ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.